Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣẹ́dúgbọ́. Ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdànù. Bẹ́ẹ̀. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ ń wò mí. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán náà ni àwa, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ la wà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí, kẹ́ máa gbọ́ mi, mo kí gbogbo ẹ kálẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà nìkì. Èmi náà lọ́mọ yín àbúrò yìí lọ́lọ́fẹ́ yìí tí ó láti wọ ìta yìí lọ́sẹ̀ mi jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí kílè kó fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti ṣe àti èyí tí a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe. Ẹ rí àǹfààní tí Ọlọ́run fún àwọn ọmọ ìdí ènìyàn lórí ìwé àti egbò. Tó bá jẹ́ pé ó nìkan gan-an lọ́lọ́run sì fún wa ní ayé, ó yẹ kí ẹ̀dá kan pẹ́ gbogbo gbà. Torí pé ewé tí ẹ rí, egbò tí ẹ rí, àǹfààní pọ̀ ń bẹ lóríṣiríṣi. Ọlọ́run sì ní dá àìsàn kan sórí ilẹ̀ kó má fi ìwòsàn ẹ̀ sí. Òun ló gbé àwa náà dórí ètò lẹ́yìn láwọn kan kéékèèké tí à ń sọ fúnra wa ń bíbà yìí. A béèrè owó kankan lọ́wọ́ wa, àmọ́ èyí tí a bá fẹ́ ṣe tó jẹ́ àsìpọ̀ ńlá àwọn tó wà ń ta ní ìjẹ́ka tí ìgbésẹ̀ mi jáde. Lágbára Ọlọ́run tí àwọn ìbá ti parí, àwọn ọṣẹ wà lóṣìṣì tí a fi gbé jáde lẹ́yìn oṣù tí a wà yìí. Ẹ wá ní kó tó di pé mo mú iṣẹ́ tòní wá lẹ́ẹ̀kan sí nǹkan tí mo tó fẹ́ ṣàlàyé fún wa náà ni kòkòrò inú ẹ̀jẹ̀, agómù kòkòrò inú ẹ̀jẹ̀. Ó ti wà ńlẹ̀ báyìí. Agómù kòkòrò inú ẹ̀jẹ̀. Kòkòrò inú ẹ̀jẹ̀ ó máa ń dá ìdákúdà sí àgọ́ ara. Ìgbà míì ẹlòmíì á rò pé ọ̀fà ni wọ́n ta, kò ní mọ̀ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ló ń dà ọ́ láàmú. Ìgbà míì orí ẹlòmíì á ó yẹ nígbà kókò sí kankan lórí ẹ̀, á wà empty, kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Ojú máa sú, kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kéèyàn máa wẹ̀ kó máa fi wọ́n ara, kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Nárùn náà òun náà wà ńbẹ̀. Ìyẹn nárùn gbogbo ẹ̀. Ibi tí mò ń lọ náà nìyẹn. Ẹ wá rí eléyìí, oṣù kan ni a máa fi lò ó, ó sì tún ní ọṣẹ tí a máa lò sí. Pẹ̀láṣẹ Ọlọ́run kó tó di oṣù kóṣù kan yẹn tó pé, pẹ̀láṣẹ Ọlọ́run a máa ti rí ìyípadà gidi nínú àgọ́ ara wa láṣẹ Èdùmàrè. Èló lè a gbé ọṣẹ àti àgúnmu kalẹ̀ 5,000 naira péré, òun náà ni a gbé kalẹ̀. Àwa tí a bá ní interest lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tó ń display ojú screen 090
533324747 ó ní WhatsApp number mi. Tó bá pẹ́ fẹ́ pè mí direct ẹ lè pè mí sórí 07037425552. Èyí tí a mú wá ní òní òun náà ní bí a ṣe ń lo ewé jókòó jẹ́ ewé má fọwọ́ kan ọmọ mi asín tútù tá a máa fi ń lò fún obìnrin kí obìnrin kó lè bá àrídìí gbélé ọkọ, kóbìnrin kó lè bá àrídìí jókòó nílé ọkọ. Ẹ rí ilé ọkọ wọn nílé ẹ̀kọ́ ni, ilé ọkọ lílọ fóbìnrin, obìnrin mi ò níwà o, obìnrin mi sì níwà àwọn ẹbí ọkọ ni wọn fẹ́ fẹ́. Wọ́n ní ò níwà òun ṣe ọṣẹ àwúre, àwúre ò lè ṣiṣẹ́ o, ó gbọ́dọ̀ níwà kó tó wá ṣe, tó bá ṣiṣẹ́ àwúre, àwúre ó fi wá ṣiṣẹ́ dáadáa. Àmọ́ òun tó níwà tó yẹ pé tó ń ṣiṣẹ́ àwúre tó ń wá kọ́sítọ́mà ó wá lọ sí àwúre, kọ́sítọ́mà wà ń bú wọn gbà wọn ò ní wá mọ̀ nígbà tó bá yẹn wọ́n kàn máa gbà oúnjẹ dáa àmọ́ wẹ̀ ò dáa, nǹkan tó máa sọ nìyẹn. Ẹ rí tí wọ́n bá gbógun ti obìnrin bóyá ìdílé ọkọ tí wọ́n fẹ́ kó gbélé ọkọ, ó ní wọ́n máa ń ṣe irúṣẹ́ yìí fún. Àmọ́lé ayé ti lè ṣe é torí nǹkan tó wà ń bẹ̀ ó ní pé tó bá yẹ pé ìyá ẹ ló lè ṣe fún ẹ tàbí bàbá ẹ, go ahead. Torí tá a bá ń ka èròjà ẹ̀ sìn ilé ayé ti le, wọ́n yẹ pé torí tọ́ obìnrin tó fẹ́ lo iṣẹ́ yìí gbọ́dọ̀ pé o fẹ́ ṣe fún èèyàn wá lọ ní kó mú tọ̀ ẹ̀ wá, ilé ayé ti le, àníráyé abúlá ṣe Èdùmàrè. Wo obìnrin tó fẹ́ lọ sílé ọkọ tó bá lè ṣe, tó bá mewé náà pè mí, mo lè júwe ewé fún ẹ kó ṣe fúnra ẹ kó lọ máa lò ó, wọ́n lọ gbé tọ̀ ẹ fún ẹnìkankan. Torí ojúlarí ń sìn ọ̀rẹ́ òdínú ọ̀gbọ́n láwọn alọ́dẹ̀ dapò tó yàmí tínú run ọ̀nà kọ́nà àwọn èèyàn fi ń wá nǹkan burúkú. Wọ́n má sì jẹ́ pé wọ́n lọ gbé tọ̀ fún ẹ bóyá àkàrẹ́ náà gan fi wá ṣe fún ẹ o, kí nǹkan mìíràn lọ ṣẹlẹ̀ kò ní kò dẹ̀ gbé tọ̀ ẹ fún àáfàá kan tó fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ ànídàmú láti Èdùmàrè tó bá lè ṣe sí fúnra ẹ̀. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ewé jẹ́njókòó àti ewé má fọwọ́ kan ọmọ mi, àgùn tí ó kùnà pẹ̀lú asín tútù, àgùn tí ó kùnà. Ìwọ tó bá dẹ̀ gbà tó yẹ kó gbà níṣẹ́ o fẹ́ ṣe fún yàn, sọ pé kó gbé tó ẹ̀ wá kó dẹ̀ jókòó tì í fúnra ẹ̀, ìwọ náà máa gún fúnra ẹ̀, bóyá làtọ̀ ẹ̀ sí kó kó fúnra ẹ̀ mọ̀ kó lọ. Tó bá yẹ kó fẹ́ fi ẹ̀pù ẹ̀ bẹ́ẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀. Àmẹ́gbẹ́tọ̀ yín wá tó bá di jọ́ kẹta wá gba iṣẹ́ yín, ilé ayé ti lè ṣe o, àní dààmú, àní ṣiṣẹ́ gbà, àní ṣiṣẹ́ láti Èdùmàrè. Ẹ wá jẹ́ kí a gún ewé jẹ́njókòó, ewé jókòó jẹ́ òun náà ló ń jẹ́ jẹ́njókòó. Ẹ jẹ́ ká gún kó kúnná pẹ̀lú ewé má fọwọ́ kan ọmọ mi tútù àti asín tútù. Ẹ jẹ́ ká gún pọ̀ kó kúnná pọ̀ mọ́ ṣe dúdú. Ìtọ̀dí obìnrin náà tó ń lọ sí ilé ọkọ òní kí wọ́n fi pò ó, wọ́n bá ti fi pò ó kó kúnná dáadáa. Kí irú obìnrin bẹ́ẹ̀ kó máa fi wẹ̀, àmọ́ kó tó di pé ó wẹ̀ kó máa fi epo para, epo pupa kó máa fi para kó tó máa wẹ̀ ọ̀sẹ̀ náà. Láṣẹ Èdùmàrè ayé ò gbà lé ọkọ, ọgbọ́n náà má sì gbéraga, má sì gbéraga nǹkan ó sì ọ́. Wà á mọ̀ pé ewé jẹ́njókòó ló já àti ewé má fọwọ́ kan ọmọ mi. Ẹlòmíì ewé mi wọ́n tó já tó tó ju tiẹ̀ lọ, àní pàdé àgbákò. Wọ́n ní tí a bá ń ṣiṣẹ́ owó, tá bá ń ṣiṣẹ́ ọṣẹ àwúre, ẹ jẹ́ ká máa níwà tí. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà lẹ́ẹ̀kan sí èmi náà lọ́mọ yín àbúrò olùfẹ́ yín Dr. tí ó láti gbé ìtayé màsí wọ́n jẹ́. Tó bá dìgbà míì a tún máa mú ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá a ti ṣe àti èyí tá a ti ṣe. Gẹ́gẹ́ bí a ṣe sọ, a máa ṣe live video lórí Facebook lórí ọ̀rọ̀ ìràwọ̀, a lè máa fi nọ́mbà lẹ̀ fún àwọn tí wọ́n bá lè pè, wọ́n máa pè sí orí ẹ̀. Ibẹ̀ náà a máa bára wa sọ̀rọ̀ ńbẹ̀. A máa bẹ̀rẹ̀ ètò yìí ní ọjọ́ Friday, a máa pàdé wa ní live video lórí Facebook ní every Friday nírọ̀lẹ́ ní dédé agogo 5 òní a máa fi ṣe ètò. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí i, ó dàbọ̀.